ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Orúkọ Jésù, ní orúkọ Jésù, gbogbo etí tó ń gbọ́ mi lónìí, etí yìí ò ní di. Gbogbo ojú tó ń wò mí lónìí, ojú náà ò ní fọ́. Àánú tí ayé yín nílò ní wákàtí tá a wà yí gangan lórúkọ Jésù, Ọlọ́run yóò rán sí yín. Ó ti dára fún ọkàn yín. Ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́ lónìí yóò ṣe ayé wa lére. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín. Mo kí wa níbi gbogbo tí a ti ń gbọ́ mi lónìí. Mo gbàládùra pé yóò dára fún ọkàn yín. Atẹ́ ẹ ní ọ̀run ní aṣálẹ̀. Atẹ́ ẹ ní ọ̀run ní aṣálẹ̀. Orí ọ̀rọ̀ tí mo fẹ́ pín pẹ̀lú wa lónìí nìyẹn. Nítorí náà gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, mo sọ lẹ́ẹ̀kan wípé ó ní ṣe pẹ̀lú aṣálẹ̀. Nǹkan tá a wá sì ń pè ní aṣálẹ̀ ẹ̀mẹ̀ pé nǹkan tó lágbára ni. Orúkọ mi ni Ṣàngókúnlé Ọláwuyì láti inú ìjọ onítẹ̀bọmi èyí tó kalẹ̀ sí ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Olè tí ń gbọ́ ohùn mi, iléeṣẹ́ tí ẹ sì ti ń gbọ́ ohùn mi, òun la pè ní Seed of Life Television. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa. Àwọn wo la tẹ́ lọ́rùn ní aṣálẹ̀? Àwọn wo la ń sọ nípa wọn lónìí? A ní ìtọ́ka sí àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ ka Bíbélì yẹn fún wa. Bíbélì tí mo pè lẹ́ẹ̀kan yẹn, Psalm 105 verse 39 sí 42. Nítorí náà ẹ gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ó na àwọ̀ sánmọ̀ kan fún ìbòrí àti iná láti fún wọn ní ìmọ́lẹ̀ ní òru. Wọ́n béèrè, ó sì mú ẹyẹ àparò wá. Ó sì fi oúnjẹ ọ̀run tẹ́ wọn lọ́rùn. Ó la àpáta, omi sì tú jáde. Odò ń sàn níbi bíbẹ. Ẹsẹ̀ 22 yẹn wípé nítorí tí ó rántí ìlérí rẹ̀ mímọ́ àti Ábúráhámù ìránṣẹ́ rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù, ayérayé yóò bùkún wa. Ọ̀rọ̀ rẹ̀ yóò tẹ́ ayé wa lọ́rùn. Atẹ́ ẹ lọ́rùn ní aṣálẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì là ń sọ nípa wọn. A bá sì padà sí inú ìwé Ẹ́sódù orí 13. Ìwé Ẹ́sódù orí 13. Ẹ jẹ́ sáré kà fún wa ẹsẹ̀ 21 àti 22. Ìwé Ẹ́sódù orí 13 ẹsẹ̀ 21 sí 22. Ó ní Olúwa sì lọ níwájú wọn nínú ọ̀wọ́n àwọ̀ sánmọ̀ ní ọ̀sán láti máa ṣe amọ̀nà fún wọn, àti ní òru ní ọ̀wọ́n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn ní ọ̀sán àti ní òru. Ẹsẹ̀ 22 ní pé ọ̀wọ́n àwọ̀ sánmọ̀ náà kò kúrò ní ọ̀sán tàbí ọ̀wọ́n iná ní òru níwájú àwọn ènìyàn náà. Ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi àti gbogbo etí tó ń gbọ́ mi lónìí, ayé rẹ lè gba ìtẹ́lọ́rùn. Àwọn èèyàn Ọlọ́run, àwọn ọmọ Ísírẹ́lì lè àtẹ́ ayé wọn lọ́rùn. Kí ni àwọ̀ sánmọ̀ dúró fún? Ohun kan méjì péré ni mo fẹ́ mú jáde nínú ẹsẹ̀ Bíbélì tí mo ti kà síwájú fún wa yẹn. Psalm 105 yẹn, ẹsẹ̀ méjì, orí ọ̀rọ̀ péréte méjì ni mo fẹ́ mú jáde. Àkọ́kọ́, ó ní ààbò. Ààbò. Ẹsẹ̀ 19 yẹn, Psalm 105 verse 39, ẹsẹ̀ 19, ó ní ó na àwọ̀ sánmọ̀ kan fún ìbòrí
àti iná láti fún wọn ní ìmọ́lẹ̀ ní òru. Àwọsánmọ̀ yẹn ló dúró fún ààbò fún ayé àwọn èèyàn yìí. Nítorí náà ẹni tí ó wà lábẹ́ ààbò Ọlọ́run yóò mọ Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì tá à ń tọ́ka sí, tá a ní ìtọ́ka sí nínú ìwé Ẹ́sódù tí mo ti lọ kà fún wa yẹn, àwọn èèyàn Ọlọ́run ni wọ́n. Ọlọ́run sì yàn wọ́n fẹ́. Nítorí náà o nílò láti di àyànfẹ́ sà. Tó o bá sì di àyànfẹ́, tó o ti di ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí, mo fẹ́ sọ fún ẹ pé ààbò Ọlọ́run wà lórí ayé rẹ o. Tẹ́ ẹ bá mọ iye tí ìjọba ná lórí ààbò, èèyàn mọ̀ pé bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ń dá sápò ara wọn. Ó wá dàbí pé ẹsẹ̀ wá orílẹ̀-èdè tiwa tá a wà, orílẹ̀-èdè Nàìjíríà yìí, bí pé kò sí ẹ̀sà ààbò rárá ni. Kò sí ẹ̀sà ààbò kankan níbi kankan àfi tí Ọlọ́run tó bá pamọ́. Ìbéèrè sọ pé ẹni tí Ọlọ́run pamọ́ òun ló ń yọ kúrò nínú ibi. Nítorí náà ààbò Ọlọ́run jọ̀ọ́ lórúkọ Jésù má ṣàkó ńbẹ̀, yóò dára fún ẹ. Agbára Ọlọ́run ọ̀gá ògo lè na ọwọ́ sórí ayé rẹ, ó lè na ọwọ́ sórí ìdílé rẹ, ó lè na ọwọ́ sórí iṣẹ́ rẹ. Ààbò yẹn ó sì dájú ńbẹ̀. Nítorí náà ààbò Ọlọ́run wà fún àwọn tó gbọ́ràn sí lẹ́nu, àwọn tó ṣe ìfẹ́ rẹ̀. Ó ní ó na àwọn sánmọ̀ kan fún ìbòrí. Bí Ọlọ́run bá dáàbò bòyàn, ta ni yóò dojú kọ ná? Bí Ọlọ́run bá fi ọwọ́ agbára tó bá ṣe pé mo dúró ti lágbájá, ta ló fẹ́ dojú kọ ẹ́? Kò sí. Gbogbo ẹnu ni mo fi sọ, kò sí. Nítorí náà gbogbo ètò ń sá káàkiri yẹn ò nílò rẹ̀. Ẹlòmíràn ni wọ́n léwu yóò sá fún bàbá rẹ̀ tó bí lọ́mọ, yóò sá fún ìyá rẹ̀ tó bí lọ́mọ, yóò sá fún ẹbí, yóò sá fún ará, yóò sá fún ọ̀rẹ́. Nítorí pé àwa mọ sáré kiri. Ẹlòmíràn sì lóhun wá ààbò inú abẹ́ àpáta, wọ́n wá fi ewé péwé, wọ́n gbé jíjẹ fún, wọ́n so oríṣiríṣi stíì náà, ayé tó lóhun sá fún náà ni ó pa á. Nítorí náà ó ṣe dúró kó o bọ́ sí abẹ́ ààbò tó dájú tí í ṣe Ọlọ́run ọ̀gá ògo. Ìyẹn nìkan kọ́, ó ní àti iná fún wọn ní ìmọ́lẹ̀ ní òru. Ǹjẹ́ ayé rẹ̀ ṣókùnkùn bí? Ọlọ́run tan ìmọ́lẹ̀ rẹ̀, wàá máa gbọ́. Kìí ṣe ti iná mọ̀nàmọ́ná ni mò ń sọ nípa rẹ̀. Kìí ṣe nípa ti iná àfojúrí. Iná tí à ń sọ nípa rẹ̀, ìmọ́lẹ̀ tí à ń sọ nípa rẹ̀, Jésù Kristi ni o. Jésù Kristi ni ìmọ́lẹ̀ ayé. Bí Jésù Kristi bá ti wọnú ayé rẹ̀ ó ní túmọ̀. Gbogbo ètò dojúrú yẹn rárá yóò ní túmọ̀. Nítorí pé òun ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Nítorí náà gba Jésù Kristi gbọ́ lónìí tó bá jẹ́ pé ò tí ì ṣe bẹ́ẹ̀ rárá. Nítorí pé ayé rẹ̀ kó lè bá ní túmọ̀ ni, inú Ọlọ́run sì dùn sí. Ó fẹ́ fi ààbò rẹ̀, gbogbo iṣẹ́ ńláńlá tó ṣe yẹn, ó fẹ́ fi ayé rẹ̀ dábìrà òun rere. Nítorí náà wá sí abẹ́ ààbò yẹn lónìí. Jẹ́ kí Jésù Kristi kó jẹ́ ìmọ́lẹ̀ fún ayé rẹ̀ ò sì ní rí bákan náà mọ́. Nígbà tó o bá wá ṣe bẹ́ẹ̀, wo àwọn ìtẹ́lọ́rùn onírúurú, kódà bó o bá ní ìdojúkọ, ọkàn rẹ yóò balẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Àwọn ọmọ Ísírẹ́lì lágejù yìí, Bíbélì máa gbọ́ àwọn àǹfààní tí wọ́n ní. Òun sì ní orí ọ̀rọ̀ kí péréte kejì tí mo sẹ́gbẹ́ mo fẹ́ pín pẹ̀lú wa, ìpèsè. Mo bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 40 yẹn sí 21. Bíbélì ní pé wọ́n béèrè, ó sì mú ẹyẹ àparò wá, ó sì fi oúnjẹ ọ̀run tẹ́ wọn lọ́rùn. Àwọn èèyàn ń jẹ oúnjẹ ayé, ó họ́ wọn lọ́fun. Àwọn mìíràn ó wò pé ìrọ̀rùn làwọn bá káàkiri, omi la yóò pọ̀n sí wọn nú. Ẹlòmíì ó rò pé mo mọ arábìnrin kan, wọ́n sọ pé bóyá ó sáré ọmọ, wọ́n sì fún lọ́mọ náà. Ó lóyún lóòótọ́, ṣùgbọ́n kí ló wà bẹ́ẹ̀? Omi lásán, ó sì rú fódìdí oṣù 9. Ayé nu, wọ́n kàn yé sáyé rẹ ni, o ò lè níbi kankan. Èyí bá yé rìn kó mọ́ bàyé lọ. Nítorí náà padà lónìí, padà wá sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ó ní àwọn ọmọ Ísírẹ́lì yìí wọ́n ké pe Ọlọ́run, ó sì mú oúnjẹ àparò wá fún wọn, ó sì fi bọ́ wọn, ó fi tẹ́ ayé wọn lọ́rùn. Ṣé ibi ló ń pẹ́ ṣiṣẹ́ lòun wá, kó o ṣe ké sọ Ọlọ́run lónìí kó pèsè fún ẹ. Má jẹ́ kọ́kàn rẹ dàrú, má jẹ́ ó pòrúurù. Bíbélì sọ ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1, ó ní ẹ má ṣe jẹ́ kọ́kàn yín dàrú, ẹ gbọ́ Ọlọ́run gbọ́, ẹ gbà
gbà mí gbọ́ pẹ̀lú Jésù Kristi ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ gbọ́ Ọlọ́run gbọ́ gbàgbọ́ pẹ̀lú yóò sì fi ìgbà àti àkókò tí Ọlọ́run ayé rẹ ò sì ní rí rádaràda lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì rí ó ní ó la àpáta omi tú jáde odò ń sàn níbi bíbẹ agbára Ọlọ́run nìyẹn kò sí nǹkan kan tí ò lè ṣe aṣálẹ̀ ilẹ̀ jẹ́bi tí èèyàn ò sí nírètí níbi tí omi ti máa ń sọ̀ wọ́n nítorí náà kí ló ṣálẹ̀ nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn ṣe ìwé bí ayé rẹ ò lè so èso gidi ayé rẹ ò lè mú kankan tó nítumọ̀ jáde ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí ó ṣe padà wá sí abẹ́ ààbò Ọlọ́run ọ̀gá ògo padà tọ̀ ẹlẹ́dàá rẹ wá lónìí kí ayé rẹ bá lè nítumọ̀ bẹ́ẹ̀ ni yóò sì fi omi àti oúnjẹ ọ̀run yóò fi bọ́ ayé rẹ orin wa kan ní pé máa tọ́jú mi Jèhófà ńlá èrò láyé òsì yìí èmi kò lókun ìwọ ní ṣùgbọ́n ó ní fi ọwọ́ agbára dì mí mú oúnjẹ ọ̀run máa bọ́ mi títí láéláé mo gbàdúrà lórúkọ Jésù Kristi oúnjẹ látòkè wá ayérayé yóò fi bọ́ ayé rẹ lórúkọ Jésù Kristi oúnjẹ tí kì í tán oúnjẹ tí èèyàn ó jẹ ní ti ẹ̀mí tí ìran ènìyàn àrọ́mọdọ́mọ irú ètí oore ọ̀fẹ́ ìlérí tí àwọn Ábúráhámù rí gbà lórúkọ Jésù Ọlọ́run yóò bọ̀ pín yóò sì pín pẹ̀lú ayé rẹ ó ti dára fún ọ. jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Olúwa mo gbàdúrà mo sì sọ tẹ́lẹ̀ sí gbogbo ayé àti etí tó ń gbọ́ mi lónìí lórúkọ Jésù ebi ọ̀sán òwúrọ̀ àṣálẹ́ kò ní pa yín o lágbára Ọlọ́run lórúkọ Jésù a ó ti ayé yín lọ́rùn gbogbo bí ẹ ti ṣe làálàá yẹn ìrọ̀rùn yóò dé bá ayé yín ò sì ní rí bákan náà mọ́ ìtẹ́lọ́rùn lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ Ọlọ́run yóò fi dábírà nínú ayé yín ó ti dára fún yín o Jésù Olúwa wa àmín inú wa yóò dùn púpọ̀ tẹ́ bá lè subscribe sí station yìí láti ti lè máa jẹ̀gbádùn oore ọ̀fẹ́ yìí ní ìgbàdégbà bákan náà bọ́tìnì pupa kan wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí subscribe wà yẹn ẹ rí aago ẹ bá wa tẹ aago yẹn o ní ó máa rán yín létí ní ìgbàdégbà kò tán síbẹ̀ ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa tẹ́ bá ní ìbéèrè kí ìbéèrè ẹ lè comment ẹ lè fi ránṣẹ́ sí wa ẹ láìkì rẹ̀ ẹ pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ ni lórúkọ Jésù oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní tán nínú ayé yín ayé yín yóò nítumọ̀ ó dàbọ̀ God bless you.